Tọ́lẹ̀ bá mi lọ, ọba wa ni mo fi yìn fún ọ. Ọlọ́run mi ìyálò àkàkàtìríkà onípẹ̀lú ògo alùdẹ̀mùdẹ̀mù wòmí olórí aríran òjìgbé ọlá rẹ ìdígòdì aláìlékún àhágbèrègèdè tí bẹ́ẹ̀ lóde ọ̀run alùgbàgbàgbà abalẹ̀hámẹ́lẹ̀ abùkì amòkè agbára àìlópin ògbòmùgbòmùgbòmù òbìrìkìtì ayé òbìrìkìtì ọ̀run òun nìkan ni aláyé alọ̀run òun nìkan ni alọ̀run gbàṣẹ ọba tí ń gbani ni ọba tí ń lani ni ọba tí ń rí ni ọba tí ń sọ́ni ni ọba tí ń kọ́ni ni ọba tí ń yéni ni alágbàgbéyàwá olùpilẹ̀ṣẹ̀ òun láláṣẹ ẹ̀ka òdodo balógun ìgbàlà ọlọ́run mi àwọn kan ń wò ọ́ wọn ò mọ̀ pé wọ́n ni ojú wọn bọ́ wọ́n tẹríba fúngi ọpọlọ wọn dàrú wọ́n bọ́lẹ̀ ilẹ̀ tó dá taráyé ń bọ ilẹ̀ ògùn wọn ṣebíṣẹ́ rẹ ni aráyé ṣìnà wọ́n bàjẹ́ ṣèyá wọ́n kò ṣó ṣe bàbá lọ́jọ́ ẹbọ pé kò ṣó mú wọn dájọ́ àjẹfẹ́jọ síbẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbalẹ̀ aláwo onífàpẹ́rán amúdàwọn àgbà lọ àpapín ìdáwó àṣepọ̀ ń ti wọlé lọ́jọ́ ogúndé kò sádolúwa èmi mọ̀ ọ́ o ọlọ́run mi ṣé bí ìwọ ni olórí ogun ìwọ ni ṣoṣo ìdí olùpẹ̀rẹ̀mú olùpẹ̀mẹ̀rin olùpẹ̀gẹ́dẹ́ ìwọ lọ́lọ́lá ìwọ lónìí ògo àtọ́lá tìrẹ ní Jésù lọ́nà òfin nìyé olùgbàlà Yorùbá gbàjọ́ wọn jó fún Jésù àwọn Haúsá wọn gbàjọ́ wọn jó fún Jésù ọmọ Ìgbò wọn gbàjọ́ wọn jó fún Jésù lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkàn alààyè Yọ̀mọ̀ yìí ó. ọkàn alààyè yóò máa yìn ọ́. Olúmọdúpẹ́ pé mo wà nínú wọn. Ọkàn alààyè yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. ọjọ́ mo ti ń rókun kò gbẹ́rí ọjọ́ mo ti ń rọ́ṣẹ́ kò má gbẹ́ Ọjọ́ mo ti ń rọrùn kò já lulẹ̀ o. iṣẹ́ Olúwa ni. Ṣé abáni ra. Ṣé abánirà. Ó bá gidi máa ṣètò ṣé abánirà. Ṣíyabani rai. Ubangiji masheto ṣíyabani rai. Ṣé abáni ra. Ubangiji máa ṣètò ṣé abáni ra. Inasamu. Yesu yadawo. Inasamu. Yesu yadawo. Inasamu. Yesu yadawo. Inasamu. Yesu yadawo. Uriacha. Akwe Uriacha. Uriacha. Santa Fe. Uriacha. Akwe Uriacha. Santa Fe. Inazamu, Yesu yadawo. Inazamu, Yesu yadawo. Inazamu, Yesu yadawo. Inazamu, Yesu yadawo. Uriacha, akoy Uriacha. Uriacha, Santa Fe. Níbo ló wà tí Jésù bá dé o? 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 Ilé kan wà fún mi
ló wà tí Jésù bá dé o? Níbo ló wà tí Jésù bá dé o? Níbo ló wà tí Jésù bá dé o? Ilé kan wà fún mi, ilé kan wà, ilé kan wà fún mi nínú ògo. Ilé kan wà fún mi, ilé kan wà, ilé kan wà fún mi nínú ògo. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. I will lift you up. There is no one like you. I will lift you up. There is no one like you. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde o. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde o. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Òdì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣepé. Òdì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣepé. Bẹ́ẹ̀. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣepé. Òdì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣepé. Òdì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣepé. Ó yá. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣepé. Òdì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, má ṣe dáwọ́ dúró. Òdì ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣepé. Ó yá. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣepé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣepé. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run náwó agbára. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Iná ńlá máa bú jáde o, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára o. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Ìbà Olúwa, ìbà Èdùmàrè, ọba alágbádá iná ẹlẹ́bùrú ìkẹ́, ipá tó dupá agbára tó borí ayé dárúdárú. Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run.
Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Àwa tí a wà lórí Zoom ṣáà ń gbóhùn mi. Àwa tí a wà lórí Zoom ṣáà ń gbóhùn mi. Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Ẹ káàárọ̀ o. Happy weekend o. God bless you ma. Mami, ẹ káàárọ̀ ma. You are blessed ma. Ẹ ṣé ma. God bless you ma. Ẹ lẹ̀. Láàárọ̀ yà gbóhùn ọpẹ́ sókè sí Ọlọ́run. Ọlọ́run tó ní gbogbo agbára. Ọlọ́run tó ní gbogbo ipá. Tí a bá wo ọdún yìí láti ìbẹ̀rẹ̀ títí di àkókò yìí, àánú Ọlọ́run ló mú wa làjà o. Àánú Ọlọ́run ló mú wa làjà. Àwọn tó ń ṣiṣẹ́, àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ nílé ìwòsàn, àwọn ni wọ́n lè ṣe gúdúgbẹ̀ tó já lọ́dún yìí. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run dáàbò bo àwọn náà. Á gbóhùn ọpẹ́ sókè pé Olúwa mo dúpẹ́ fún àánú rẹ lórí mi. Olúwa mo dúpẹ́ fún àánú rẹ lórí ọmọ. Olúwa mo dúpẹ́ fún àánú rẹ lórí ìdílé mi. Olúwa mo dúpẹ́ pé mo wà láàyè títí di àkókò yìí. Ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo lónìí. Bàbá mi àti Ọlọ́run mi, Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run. Mo gbéga ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo yìn lógo fún àánú yín tọ́pọ̀ bí iyanrìn. Olóore ọ̀fẹ́ oníṣẹ́ ìyanu ńlá. Ọlọ́run agbé ọ̀gá. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi kò yí Ọlọ́run nípò padà. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi kò yí Ọlọ́run nípò padà. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tẹ́dá mi sì dòní o, omi ara mi ń dúpẹ́. Tó dá mi sì dòní o, omi ara mi ń dúpẹ́. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ o. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Jésù Olúwa wa. Orin yẹn ní ìtumọ̀ tó pọ̀. Orin yẹn ó ṣe kí ni? Ó ní ìtumọ̀ tó pọ̀. Ó ṣe mọ̀ wípé àwọn èèyàn kan rí ọpọ́ ó débi iṣẹ́. Ó yà wọ́n lẹ́nu bó ṣe débi iṣẹ́. Torí nínú ìpàdé tiwọn, wọ́n ti ṣe àṣepé iṣẹ́ yẹn. Wọ́n ti parí ìrìn àjò yẹn. Wọ́n ti wò wípé n táwọn máa gbọ́ ni pé kán tún fọ ẹ̀. Ṣùgbọ́n yà wọ́n lẹ́nu pé ó tún wá bí iṣẹ́. Àní àtúnrí. Ẹ rí pé Ọlọ́run wa yìí, Ọlọ́run tó bẹ̀rù ni. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Mo rántí ọdún kan tí mo lọlé. Ọdún yẹn mo sick gan ká tó wọnú ọdún tuntun yẹn. Tẹ́ pé Ọlọ́run nìkan
ń ló gba ẹ̀mí mi. Ẹni tó bá ti gbọ́ àdúrà tó bá ti gbọ́ rẹ́kọ̀dù àdúrà ìṣẹ́gun tí mo ṣe iṣẹ́ ẹ̀rí yẹn pé tọ́lọ́run ṣe ní 1982 tó gba ẹ̀mí mi là. Lẹ́yìn àìsàn yẹn tí mo délé, wíwọlé tí mo wọlé, ìyá tí mo kọ́kọ́ bá nulé, ìyá yẹn kàn sájáde ní ó ní ẹgbàá olókùú wọlé o. Ìyẹn ni pé ẹni tí wọ́n rò pé ó ti kú ni, ẹni tí wọ́n rò pé ó ti ṣe méèkì ẹ̀. Àwọn kan ń rò pé báwo ló ṣe méèkì ẹ̀. Àwọn kan ń rò wípé yẹ kó o ti kú ṣùgbọ́n o ò kú, nítorí pé òun sin Ọlọ́run ìyanu, nítorí pé Ọlọ́run rẹ Ọlọ́run alààyè ni. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Agbóhùn ọpẹ́ sókè lẹ́ẹ̀kan sí. Ọlọ́run, mo dúpẹ́ tó dá mi sí dòní. Mo dúpẹ́ tó dá mi sí tọmọtọmọ. Mo dúpẹ́ pé ó dá mi sí tilétilé. Mo dúpẹ́ pé mi ò kú. Mo dúpẹ́ pé mi ò wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Mo gbé ọ̀gá àtúnyìn Ọlọ́run lógo pé màá rí ọdún 2021. Olúwa, mo yìn ọ́ wípé màá rí 2021. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run. Mo mú ọpẹ́ wá, mo mú ìyìn wá fún ogun tí ẹ̀yin Ọlọ́run ti ṣẹ́ fún mi. Àwọn ogun àìrí, èyí tí ẹ̀yin Ọlọ́run bì wó. Ọwọ́ agbára, èyí tí ẹ̀yin Ọlọ́run náà, èyí tí ẹ fi ń jà fún mi. Ọwọ́ àánú, èyí tí ẹ nà sí ìrìn àjò mi. Ọba ayérayé, mo gbé ọ̀gá. Olùgbàlà, mo gbé ọ̀gá. Ọba ìkú, mo gbé ọ̀gá. Mo yìn lógo lóòrọ̀ yìí. Ọba àwọn ọba, ẹ mà ṣeun. Olóore ọ̀fẹ́ mà ṣe o. Ọba tó dá ọkàn mi sí, ọba tó dá àwọn ọmọ mi sí, ọba tó dá aya mi sí, ọba tí ó jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ó dòkú mọ́ mi lọ́wọ́. Olúwa, mo gbé ọ̀gá. Ẹ̀mí mímọ́, o ṣé o. Olóore ọ̀fẹ́ ṣé, ayérayé ẹ ṣé. Ògo ni fún orúkọ ilókè ọ̀run. Jésù Olúwa wa. Ní àjò tá à ń lọ lẹ́ni ogun gan, bóyá la máa lè parí gbogbo àdúrà yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá, ṣùgbọ́n mo fẹ́ ká farabalẹ̀ gbà. Ẹ jẹ́ kó lọ síwájú tí àánú náà. Ọlọ́run o, wẹ̀mí láwẹ̀mọ́ lónìí. Gbogbo àìṣedéédé ayé mi, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó gbóhùn mi, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń lẹ̀ mọ́ mi lára, àwọn aṣọ ìdọ̀tí tó wà lọ́rùn mi, fàánú bọ́ sọnù. Aṣọ ẹ̀gbin tí ayé gbé wọ̀ mí lọ́rùn, aṣọ ẹ̀gbin tẹ́mi gan tọrùn ara mi bọ̀. Ọlọ́run, fàánú bọ́ kúrò lónìí. Ayérayé, fàánú bọ́ kúrò lónìí. Olúwa, ṣàánú fún mi. Fàánú já mi gbà kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ ìdílé ìyá ti ìdílé bàbá, èyí tó dúró sí ojú ọ̀nà mi tó ní mi ò ní rọ́nà lọ. Olúwa, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù fọ̀n fún mi. Jẹ́ kí àánú fọ̀n fún mi lónìí. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run tó ní ayé o, Ọlọ́run tó ní ọ̀run o. Olúwa, jẹ́ kí àánú fọ̀n fún mi lónìí. Olúwa, jẹ́ kí àánú kó já mi gbà kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìbábá, ẹ̀ṣẹ̀ gbangba, ẹ̀ṣẹ̀ àwọn òbí mi, ẹ̀ṣẹ̀ àwọn tó ti kọjá lọ. Olúwa, fi ẹ̀jẹ̀ rẹ parẹ́. Fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀ṣẹ̀ tó dúró dè mí ní ìkóríta àṣeyọrí torí mi ò ní rọ́nà lọ. Ẹ̀mí mímọ́ o, fẹ̀jẹ̀ rẹ parẹ́, fẹ̀jẹ̀ rẹ parẹ́, fẹ̀jẹ̀ rẹ parẹ́. Olúwa, wẹ̀mí láwẹ̀mọ́. Olúwa, sọkàn mi di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù máa wẹ̀ mímọ́, máa wẹ̀ mímọ́, máa wẹ̀ mímọ́ lónìí. Olúwa, sọkàn mi di mímọ́. Gbogbo àwọn ìdọ̀tí inú ọkàn, ìdọ̀tí inú ara, ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ wọ́n dànù, máa fọ̀ wọ́n dànù. Fi iná ẹ̀mí mímọ́ fi fọ̀ mí, fi wẹ̀ mí mọ́, fi ṣàánú fún mi, fi bọ́ gbogbo aṣọ ẹ̀gbin ọrùn mi kú o, fi bẹ́ gbogbo àìmọ́ ayé mi kú o. Olúwa, ṣàánú fún mi. Olúwa, ṣàánú fún mi. Olúwa, ṣàánú fún mi. Jẹ́ n rí àánú gbà. Ìṣẹ̀dá mi tí ó gbóhùn àánú Ọlọ́run, ìṣẹ̀dá àwọn ọmọ mi tí ó gbóhùn àánú Ọlọ́run. Tú omi àánú rẹ lé mi lórí. Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run o, tú omi àánú rẹ lé mi lórí. Olúwa, fọ̀hùn àánú sáyé mi lónìí. Fọ̀hùn àánú sí ìṣẹ̀dá mi lónìí. Fọ̀hùn àánú rẹ sí mi. Olúwa, nawọ́ àánú rẹ sí mi. Olúwa, jẹ́ kádùá mi kó wá sí iwájú ìtẹ́ rẹ. Olúwa, gbọ́ mi, wá ṣàánú fún mi. Má jẹ́ n pariwo lásán, má jẹ́ n wí àwínú. Gbogbo tí mo fojú rí tí ò jẹ́ n fojú rí, ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Gbogbo tí mo fetí gbọ́ tí ò yẹ n fetí gbọ́, ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Gbogbo tí mo sọ tí ò yẹ kí n sọ, ẹ̀jẹ̀ Jésù máa wẹ̀ mí mọ́, máa wẹ̀ mí mọ́, máa wẹ̀ mí mọ́. Olúwa, sọkàn mi di mímọ́. Olúwa, sọ mí di mímọ́. Olúwa, sọ mí di mímọ́. Gbọ́ Ọlọ́run àánú. Jésù Olúwa wa, wá gbàdúrà. Ọ̀tọ̀ ni kéèyàn ò ní ẹ̀bùn àdúrà, ọ̀tọ̀ ni kéèyàn ní àṣẹ àdúrà lẹ́nu. Ẹlòmíràn lè gbàdúrà láì dúró, ṣùgbọ́n kí ló mú jáde ńbẹ̀? Wá gbàdúrà. Àṣẹ tí àdúrà fi gbà, Olúwa tú lé mi lórí.
ìmísí tí àdúrà fi gbà, agbára tí àdúrà fi gbà, olúwa gbé wọ̀ mí, olúwa gbé wọ̀ mí, àṣẹ àdúrà olúwa yọ̀ǹda ẹ̀ fún mi, ìmísí àdúrà olúwa fi fún mi, àṣẹ tá a fi wí bẹ́ẹ̀ kì í rí bẹ́ẹ̀, olúwa jọ̀ọ́ bà lé mi ní wákàtí ọ̀wọ̀ yìí. ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, ọlọ́run ẹ̀mí mímọ́, àní àṣẹ tí àdúrà fi gbà, ìmísí tí àdúrà fi gbà, ayérayé ò gbé wọ̀ mí, gbé wọ̀ mí, ró ní agbára, ró mi ní agbára, òróró agbára tí àdúrà fi gbà, òróró ìmísí tí àdúrà fi gbà, olúwa gbé wọ̀ mí lónìí, gbé wọ̀ mí lónìí, ró mi ara mi lágbára, ró ẹ̀jẹ̀ mi ní agbára, ró ẹ̀jẹ̀ mi ní agbára. Jésù olúwa wa. Ìrìn àjò tá a fẹ́ rìn láàárọ̀ yà ò lè dá rìn, àfi kí ẹ̀mí mímọ́ bá wa rìn. Á gbàdúrà, olúwa ìrìn àjò àdúrà tí mo fẹ́ wọ̀ yìí tú agbára rẹ lé mi lórí, ẹ̀mí mímọ́ gbé mi wọ̀ tàṣẹ wọ̀ mí. Sẹ́rí ọ̀pọ̀ ìgbà lèèyàn wà nínú àdúrà tí oríṣiríṣi èso àwa máa dàìfáàtì ọkàn èèyàn lọ sí ibi tí ó yẹ kó lọ. Àdúrà need concentration. Wà á gbàdúrà, agbára ẹ̀mí mímọ́ tí ó gbé mi wọ̀, tí ọkàn mi yóò fi di òmìnira láti pàṣẹ àdúrà yìí, tí ń fi rí tèmi ṣe nínú àdúrà yìí. Jẹ́ kí ẹ̀mí mímọ́ náà sọ̀kalẹ̀, agbára rẹ jẹ́ kó bà lé mi, jẹ́ kí àṣẹ ẹ̀mí mímọ́ wọnú mi lọ. ẹ jẹ́ á gbàdúrà, ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó, ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó, mo fẹ́ gbórí tẹ́ pàṣẹ, èmi ní ire kan o. ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó, ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó, mo fẹ́ gbórí tẹ́ pàṣẹ, èmi ní ire kan o. ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó, ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó, mo fẹ́ gbórí tẹ́ pàṣẹ, èmi ní ire kan. ẹ̀mí mímọ́ wọnú mi lọ, agbára ẹ̀mí mímọ́ bà lé mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ró mi ní agbára tàṣẹ, iná ẹ̀mí mímọ́ wọ inú mi lọ, àṣẹ ẹ̀mí mímọ́ wọ inú mi lọ, agbára láti ọ̀run wọ inú mi lọ, ró mi ní agbára lónìí. Jésù olúwa wa. Á tún gbàdúrà lẹ́ẹ̀kan sí, á tún gbàdúrà agbára yẹn lẹ́ẹ̀kan sí. Ṣé rí, onígbàgbọ́ nǹkan gbọ́dọ̀ wà lásán, pàápàá jùlọ tó bá jẹ́ oníṣẹ́ Ọlọ́run, o ní láti kún fún agbára ẹ̀mí mímọ́. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó ní ẹ dúró sí Jerúsálẹ́mù títí ẹ ó fi gba agbára. Ní ìwé ìṣe àwọn àpọ́sítélì kìíní ẹsẹ̀ 8 ló sọ fún ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára ní ìgbà tí ẹ̀mí mímọ́ tó bá bà lé yín. Ìgbà náà lẹ́tọ̀ọ́ lè ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem, ní gbogbo Jùdíà àti káàkiri gbogbo òpin ayé. Ó ní lẹ́yìn lè máa ṣẹlẹ́rìí láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Onílò agbára Ọlọ́run. Eléyìí tá à ń ṣe yìí, a nílò agbára Ọlọ́run. Ìrìn àjò ayé wa, a nílò agbára Ọlọ́run. Ètò kọ̀ọ̀kan ní kó parí, a nílò agbára Ọlọ́run láti rin ìrìn àjò 2021. A nílò agbára Ọlọ́run. Wàá gbàdúrà, wàá ní Olúwa, agbára tí ń fi gé èèyàn, agbára tí ń fi borí ogun, agbára tí ń fi ní jẹ́ kìrìsìtẹ́nì lásán, agbára tí ayé òfin ní fi mí panu, Olúwa gbé wọ̀ mí. Agbára mẹ́rin mi fín, Olúwa ró mi ní agbára tàṣẹ, àṣẹ iná ẹ̀mí mímọ́ ò wọnú ayé mi lọ. ẹ jẹ́ á gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́ wọnú mi lọ, ró mi ní agbára, àṣẹ ẹ̀mí mímọ́ wọ inú mi lọ, wọnú ọkàn mi lọ. ẹ̀mí mímọ́ ò, àṣẹ láti ọ̀run wá, agbára mẹ́rin mi fín, agbára mẹ́sàsí mi, agbára tá a kì í dojú ìjà kọ, agbára tí ọwọ́ ayé ò lè ní ipá lórí ẹ̀. Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. ẹ̀mí mímọ́ wọnú mi lọ, fẹ́ rọ́wọ́ agbára rẹ̀, kí ẹ ọmọkùnrin ó tó, má jẹ́ káyé òbòbò mi jẹ́. ẹ̀mí mímọ́ wọnú mi lọ, mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀, kí ẹ ọmọkùnrin ó tó, má jẹ́ káyé òbòbò mi jẹ́. ẹ̀mí mímọ́ wọnú mi lọ, mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀, kí ẹ ọmọkùnrin ó tó, má jẹ́ káyé òbòbò mi jẹ́. ẹ̀mí mímọ́ wọnú mi lọ, mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀, bí ẹ ọmọkùnrin ó tó, má jẹ́ káyé òbòbò mi jẹ́. Jésù olúwa wa. Popular presenter kan
tí ẹ pé iṣẹ́ ìránṣẹ́ tí a máa ń sọ̀rọ̀ lórí rédíò ní ìgbà yẹn lọ́hùn ọlọ́pàá wá dá dúró lọ́jọ́ kan wọ́n wá ní ọbẹ̀ wù nígbà ní ọbẹ̀ wù wọ́n rí i pé ìfúnpá olóńdè gbogbo ọ̀sà kan di gbogbo ẹ̀ jangan ní kí ló dé ó ní because of the people of this world náà ni ó nítorí ogun ayé yìí náà ni ohun tí mo fẹ́ mú jáde ni wípé ẹni tẹ́ ẹjọ́ ń ṣòwò kan náà ọmọbi tí àwọn ti torí bọ̀ lọ ẹni tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà tẹ́ ẹjọ́ ń pàdé lọ́fíìsì torí pé ó suit torí pé ó de suit ó wọ suit ó ti rò wípé kò mọ nǹkan kan mo rántí pásítọ̀ mi kan nígbà tó ń wà ní bank tó ń jẹ́ bank manager tí ò tí ì mọ Kristi ó lóun lọ ó ní òru ni màmá mú un lọ síbi kan tó ń dúró sórí odó tí gbogbo ara wọn bẹ̀rẹ̀ sí ní ṣanígbẹ́rẹ́ pẹ̀lú ògèdè burúkú àkókò yẹn ẹlòmíì wà ó ń sùn lọ́wọ́ onígbàgbọ́ gan tó yẹ kó gbàdúrà lákòókò yẹn kò dìde gbàdúrà òun dẹ̀ ń ro agbára ó ń rò rẹ̀ lágbára lé lórí wá gbàdúrà lẹ́ẹ̀kan sí i wàá ní Olúwa bí agbára wọ̀ mi ò fẹ́ jẹ́ kìrìsìtẹ́nì lásán agbára má rí mi fín agbára má sàsí mi Olúwa gbé wọ̀ mí lónìí rú mi ní agbára ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ mo tún képe ọlẹ́ẹ̀kan sí rú mi ní agbára má rí mi fín agbára tí ayé kò lè dojúkọ agbára tí ẹ̀mí òkùnkùn lè rí mú Olúwa gbé wọ̀ mí lónìí Olúwa ró mi ní agbára ró ìṣẹ̀dá mi lágbára ró mi ara mi ní agbára ró ẹ̀jẹ̀ mi ní agbára ró àwọn ọmọ mi ní agbára Olúwa wọ̀ mí tàṣẹ Jésù Olúwa wa àmín. A fẹ́ gbàdúrà lórí àwọn nǹkan mẹ́wàá a lè má lè gba gbogbo ẹ̀tàn ìta bá lè gbà ń bẹ̀ lélẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ Olúwa bá tún fẹ́ ká tẹ̀síwájú lérí àyẹn á tún tẹ̀síwájú nípa ẹ̀ ṣùgbọ́n a fẹ́ gbàdúrà lórí àwọn nǹkan mẹ́wàá àwọn ẹ̀mí mẹ́wàá tí ò gbọ́dọ̀ bá wa wọnú ọdún tuntun àwọn ẹ̀mí mẹ́wàá tí ò gbọ́dọ̀ bá wa wọ inú ọdún tuntun ẹ̀kọ́ kọ́tà àkọ́kọ́ gbàdúrà lé lórí ó ní ẹ̀mí òdiwọ̀n the spirit of limitation níta àkọ́kọ́ fẹ́ gbàdúrà lé lórí nìyẹn the spirit of limitation ó la àkọ́kọ́ fẹ́ gbàdúrà lé lórí. All participants are muted. Àwọn ẹ̀mí òdiwọ̀n tẹ́ pé ẹ̀mí yẹn yóò ti fi gbèdéke lé wípé lágbájá ọmọ lágbájá kò lè kọjá level báyìí ìbá lọ ṣe PhD ìbá lọ ṣe gbogbo professional exam ayé yìí wọ́n ti fi gbèdéke lé kò ní kọjá level báyìí ẹ̀mí kan ni they are spirits ẹ̀mí búburú ni ẹ̀mí limitation àti ìgbà míì wà ẹ̀mí yẹn ó lè jẹ́ nínú ìran ó lè jẹ́ nínú ẹbí láti fi gbèdéke lé pé ìran wọn ò gbọ́dọ̀ kọjá level báyìí ìyẹn lẹ́sẹ̀ máa ń rí àwọn ìran mìíràn ní ìgbà míì ẹbí míì ó lè jẹ́ pé ọjọ́ tó bá fẹ́ ṣe ìṣílé lọ́jọ́ tó bá kọ́ ilé yẹn arérégede wọn á ní kò sí ẹni tó ti kọ́rú ẹ̀rí inú ìran wọn o lọ́jọ́ tó bá ní kó wọ bẹ̀ báyìí ó lè kú ọ̀sẹ̀ kan tàbí kú jọ́ mélòó kan wọn á lọ jáde kúrò láyé nítorí pé ó fẹ́ ṣe tíran wọn ò ṣe rí ẹ̀mí limitation ibi tó ó burú gan ẹ̀mí yẹn burú kì í jẹ́ kéèyàn kọjá level kan àwọn ìran kan wà wọn ò gbọ́dọ̀ kàwé ń tiwọn bí wọ́n bá lọ sí school báyìí mo bá evangelist kan pàdé ó sọ fún mi ó ní Ìlúpéjú grammar school lòun ti jáde ìyẹn ní Èkó lọ́hùn ó nígbà tó ń jáde ìwé mẹ́wàá ó ní ẹni àkọ́kọ́ nínú fámìlì àwọn tó kọ́kọ́ jáde ìwé mẹ́wàá òun dẹ̀ pàṣẹ gbogbo GC ohun pátá ó ní èèwọ̀ ìdílé àwọn ni ó láwọn kì í kàwé débẹ̀ ó ní kí ni rìsọ́ọ̀tì ó ń jáde tó ń pàṣẹ gbogbo ẹ̀ báyìí orí ẹ̀ kàn yìí ni ó ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá gbé lọ sí Arò nígbà tí wọ́n gbé lọ sí Arò yẹn ó lu ọdún 5 ní Arò kí Ọlọ́run tó ṣe deliverance fún gbogbo ọtí ẹjọ jáde wọ́n ti lọ yunifásitì wọ́n ti jáde ṣùgbọ́n ṣèpinnu sẹ ègún yìí ò gbọ́dọ̀ bá ègún òdiwọ̀n yìí ó gbọ́dọ̀ yí kúrò lórí òun ó lọ́nú àdúrà àti àwẹ̀ ó gba admission ó wọ yunifásitì ó sọ ègún yẹn kúrò lọ́rùn ẹ̀ àwọn ẹ̀mí àyẹ̀mí àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ gbàdúrà lòdì sí nìyẹn ẹ̀mí òdiwọ̀n the spirit of limitation ẹ jẹ́ ká wọnú ìwé Lúùkù orí 13 á ka ẹsẹ̀ 11 títí dé 13 Luke chapter 13 from verse 11 to 13
ó ní kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera. Ẹ̀gbọ́n tó ń lò ní ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, èyí tí ó tẹ̀ tán bend, tí ó tẹ̀ tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wù kí ó ṣe bó ti kò lè gbìyànjú tó. Ó tẹ̀ báyìí, níṣe ló tẹ̀ báyìí. Ayé tẹrí ẹ̀ kodò, ayé tẹ àyànmọ́ rẹ̀ bá. Nígbà tí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀ rẹ̀, ó wí fún un pé, Are you true? obìnrin yìí, a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ lé lójú kan náà, a sì sọ obìnrin náà di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ogun tó tẹ̀lé yẹn, ọjọ́ kan òní títẹ̀ yẹn bẹ̀rẹ̀. Ọkàn dédé bẹ̀rẹ̀ báyìí ni kò lè dìde mọ́. Lọ́wọ́ á di wípé nítorí kodò káàkiri bí ẹranko. Tó bá jẹ́ wípé ó wà lé iṣẹ́ kan láti àkókò yẹn, láti ọjọ́ yẹn ni wọ́n dá dúró. Tó bá ní fiancé tí wọ́n ti fẹ́ tó ní àfẹ́sọ́nà pé àwọn jọ fẹ́ fẹ́ra, fiancé yẹn máa ṣe bí ẹni pé òun ṣáájò díẹ̀díẹ̀. Tí ó bá tiẹ̀ fẹ́ fílẹ̀, àwọn ẹbí rẹ̀ ọkàn sọ wípé okay, ṣé yìí tó torí kodò lọ fẹ́ jókòó tì? Ojú òtí lọ́dún kìíní, lọ́dún kejì, lọ́dún kẹta, ó ti gbìyànjú tó. Wọ́n sọ pé ó gbìyànjú tó ni, yóò jálẹ̀ ni. Ìwọ gan tó ń gbọ́ mi, tó bá pọ̀ mẹ́ ló fẹ́ rú ẹni bẹ́ẹ̀, ọmọ gbọ́ ogun eléyìí pọ̀ ju o. Ṣé o fẹ́ lọ torí bogun ni? Ó ní ṣé o fẹ́ lọ torí bogun ni? Wàá já ọmọ ẹgbà kú o. Wàá tún mú lọ lé àdúrà, ẹ bá ń gbàdúrà fún, ẹ bá ń wẹrí fún. Kí ló ń ṣe tó yẹ pé tó ń tẹ̀ ló lọ ń tẹ̀lé? Bí ọba fẹ́ gbọ́ gan àdúrà tó máa, àwọn wòlíì ńláńlá ló máa gbàdúrà. Olúwa já wọn, Olúwa pín wọn yà, fi iná pín wọn yà. Ibi tí ogun yẹn lè dé nìyẹn. Obìnrin yẹn tẹ̀ tán for good 18 years. Tá bá yọ 18 years kúrò nínú ayé ènìyàn, ká ní àkókò yẹn ó ṣẹ̀ṣẹ̀ pé ọmọ 18 years ni. Nígbà tí ogun yẹn bẹ̀rẹ̀, lẹ́yìn tí ó bá jẹ́, nígbà tó bá pa á ti pọ́ ọmọ 36 years. Á ti pọ́ ọmọ 36 years. Sígbà yẹn ló ṣẹ̀ fẹ́ mọ gbàdúrà lẹ́yìn tó ṣẹ̀ straight, àbí àṣẹ wa lọ bá fiancé ẹ̀ pé àmọ́dẹ ti wà straight ń sìn. Ogun limitation yìí máa ń dàyàn dúró sójú kan ṣoṣo ni. Kì í jẹ́ kéèyàn kọjá ìpele kan. Kì í jẹ́ kéèyàn ṣe kíni, kì í jẹ́ kéèyàn kọjá sí ìpele kan. Wàá gbàdúrà. Wàá gbàdúrà wípé Olúwa o, gbogbo kùn tá a fi dè mí mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo. Gbogbo kùn tá a fi sọ wípé mi ò gbọ́dọ̀ kọjá ìpele tó kàn. Pé mi ò gbọ́dọ̀ kọjá lọ síwájú. Olúwa máa já kúrò lọ́rùn mi lónìí. Olúwa já kúrò lọ́rùn mi. Ọkùnrin yóò gbọ́dọ̀ bá mi wọnú ọdún. Wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó lépa láti January títí di àkókò yìí, ó sì ń lépa ẹ̀ náà ni. Ẹlòmíràn ẹ̀gzáàmù kan ṣoṣo náà ló ń ṣe láti bí ọdún bíi 5. Àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù ti pass, wọ́n ti kọjá level yẹn. Ìgbà tó bá bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀gzáàmù yẹn, nǹkan kan ṣẹlẹ̀ ní sá. Tó bá tiẹ̀ wá farabalẹ̀ tó ṣe tó ti lérò yìí pé owó pass, wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀, wọ́n ní wọ́n rí pépà ẹ̀, wọ́n gbàdúrà. Ọwọ́ wo la nà sí mi tó ní mi ò ní dìde? Ọwọ́ wo ló dè mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo? Olúwa jẹ́ kọ́wọ́ náà gbẹ lónìí. Okùn tá a so mọ́ mi lọ́rùn tí ò jẹ́ kí n kọjá lọ síbi ìṣerere mi, tí ò jẹ́ kí n kọjá lọ sí ìpele tó kàn. Olúwa já okùn náà kúrò lọ́rùn mi. Máa já kúrò. Ọya bẹ̀rẹ̀ sí ní gbà báyìí. Máa gbà á orúkọ Jésù. Gbogbo okùn tá a so mọ́ mi tí ò jẹ́ n kọjá lọ sí ìpele tó kàn. Olúwa máa já, ẹ̀mọ́ máa já okùn tá a lè so mọ́ ọmọ mi tí ó ní òní kọjá lọ sí ìpele tó kàn. Olúwa máa já, ẹ̀mí máa já, ayérayé o máa já sọnù. Today I declare my total freedom from the spirit of limitation and unwanted detention in the mighty name of Jesus. Lórúkọ Jésù, mo kéde ìtúsílẹ̀ mi lónìí. Mo jáde kúrò nínú àhámọ́ tá a fi mí sí, nínú ẹ̀wọ̀n tí ayé fi mí pamọ́ sí, tí a ní mi ò ní kọjá lọ síbi ìṣerere. Mo jáde kúrò nínú ẹ̀wọ̀n lónìí. Lórúkọ Jésù, mo jáde. Jésù Olúwa wa, wàá tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. Ẹni tá a tì mọ́lé, kò sí nǹkan kan tó fẹ́ gbèsè láàrin èèyàn. Ẹni tó wà láti mọ́lé, ilé ìwé rẹ̀ dúró síbẹ̀.
ìgbéga ibi iṣẹ́ rẹ̀ náà ó dúró síbẹ̀ ṣùgbọ́n ní gẹ́rẹ́ tó bá jáde wá gbàdúrà o gbọ́dọ̀ wà nínú ẹ̀wọ̀n wọnú ọdún tuntun o gbọ́dọ̀ bọ́ wá gbàdúrà wá ní lórúkọ Jésù mo kéde ìtúsílẹ̀ mi lónìí mo jáde kúrò nínú ẹ̀wọ̀n tá a gbé mi pamọ́ sí nínú prison yard tí ayé gbé mi pamọ́ sí àwọn ẹ̀wọ̀n àìrí àwọn okùn àìrí tá a fi so mí mọ́lẹ̀ kó máa já ọyá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lè dúdà di akùsántaria mùrátà di agamakasanda lórúkọ Jésù gbogbo okùn àìrí tá a fi so mí mọ́lẹ̀ tá a fi so ọmọ mi mọ́lẹ̀ kó máa já gbogbo agbára àìrí you strange forces holding me down in the name of Jesus let me go in the name of Jesus ó yá fi mí lẹ̀ gbogbo agbára tó dì mí mú tó ní mi ò ní kọjá lọ sí ibi gíga ẹ fi ayé mi lẹ̀ gbogbo agbára tó di àwọn ọmọ mi mú tó ní wọn ò ní lọ sí ibi gíga lórúkọ Jésù ẹ fi ayé wọn lẹ̀ lọ báyìí mo di òmìnira okùn tó so ayé ìmọ́lẹ̀ kó máa já lórúkọ Jésù kó máa já rebrabaka sande kaketre mokozende Jésù Olúwa wa à ń lọ sí ìpele kejì ayé mi. ṣáàrí wípé ẹjẹ́ àgbà kókò kan sí lórí yẹn obìnrin yẹn bó ṣe ń lọ ní ó kàn tẹ̀ òun yẹn tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n bá Jésù pàdé ní ọjọ́ kan ọjọ́ tó bá Jésù pàdé ó ní Jésù mú ó wà straight ó ní dìde ó sì mú tọ́ ní ọjọ́ yẹn wàá gbàdúrà Olúwa ìkóríta tá a ti mú àyànmọ́ mi tẹ̀ tí ayé ti sorí àyànmọ́ mi kodò Olúwa Jésù lọ́wọ́ agbára rẹ lónìí fi gbé mi dìde lọ́wọ́ ìyanu rẹ lónìí fi gbé mi dìde lọ́wọ́ ìbùkún rẹ fi gbé mi dìde ọyẹ́dẹ́ àgbàdúrà yẹn orúkọ Jésù Ọlọ́run tó ní ayé Ọlọ́run tó ní ọ̀run ọba àwọn ọba Olúwa ìkóríta tí mo dé tí àyànmọ́ mi tẹ̀ lórúkọ Jésù kọjá lọ síbẹ̀ lónìí máa tú mi lẹ̀ Olúwa máa tú mi lẹ̀ ìkóríta wo ni a ti sorí àyànmọ́ mi kodò Olúwa lọ síbẹ̀ máa mú mi tọ́ máa tún ayé mi ṣe tún ayé àwọn ọmọ mi ṣe àṣẹ ìgbédìde jẹ́ kó pàdé mi tọmọtọmọ jẹ́ kó pàdé mi tayátayá Jésù Olúwa wa. Èyí tá a tún fẹ́ dojúkọ ó ní ẹ̀mí kò ṣeé ṣe òun la tún fẹ́ dojúkọ báyìí. ẹjọ àti tó bá ń pariwo kọ́ lè mí tiẹ̀ lábẹ́lẹ̀ sódà àwọn yòókù á lè máa gbọ́ wa báyìí. A fẹ́ dojú ìjà kọ ẹ̀mí kò ṣeé ṣe the spirit of impossibility. Ẹ jẹ́ wo inú ìwé Matthew orí kọkàndínlógún chapter 19 àkà ẹsẹ̀ 26 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó ní ṣùgbọ́n Jésù wò wọ́n ó sì wí fún wọn pé ènìyàn ní èyí ṣòro fún ṣùgbọ́n. Hello, sir. Yes, sir. Please tell people that are talking to unmute their phone so that we will hear you clearly. Okay, ẹ ṣé, God bless you, sir. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ lábẹ́nú ẹ bá wa mute agogo yín torí pé àwọn yòókù wọ́n fẹ́ gbọ́ kí gbogbo aká lè jọ gbádùn ohun tí à ń ṣe lọ́wọ́ yìí. Olúwa bùkún fún wa o. The Lord will bless you in the mighty. Àwa tí à ń pariwo lábẹ́ tá à ń pẹ́ ti géètì yẹn gbogbo ẹ̀ ló hàn síbí o. Ẹ̀yin dẹ́n sọ pé ti géètì yẹn ẹ bá wa mute line yín àtàwọn ọmọ yín tó wà pẹ̀lú yín à ń pariwo. God bless you. Daddy, yes, sir. Daddy, good morning. You can mute everybody on your end. You Okay. can mute everyone except yourself. Okay, God bless you, ma. I think so. I will do that. Mute all participants. Um, And then, mhm. mute ara yín.
going there now. Okay. Okay. I think. Yes, sir. God bless you. God bless you, sir. God bless you, sir. Thank you, Daddy. God bless you. Yeah. Matthew orí kọkàndínlógún ẹsẹ̀ 26. Ó ní ṣùgbọ́n Jésù wò wọ́n, ó wí fún wọn pé ènìyàn ní èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ẹ jẹ́ á tún lọ sínú ìwé Isaiah chapter 43. Isaiah 43, 18 to 19. Isaiah 43, 18 to 19. Ẹsẹ̀ kejìdínlógún sí ìkọkàndínlógún. Ó ní ó kà báyìí wípé ó ní ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹ má ṣe rò wọ́n. Kíyèsí èmi ò ṣe ohun tuntun kan, nísinsìnyí ni yóò hù jáde. Ẹ̀yin kì yóò mọ̀ ọ́ bí? Lóòótọ́ èmi ò la ọ̀nà nínú aginjù àti odò ní aṣálẹ̀. Nígbà tí odò bá wà nínú aṣálẹ̀, dájúdájú iṣẹ́ ìyanu ni. Ohun tí ò ṣeé ṣe fún ènìyàn nìyẹn. Ṣùgbọ́n ẹ̀mí kò ṣeé ṣe yìí ó dojú ìjà kọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, pàápàá láti January tá bá wo ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà fẹ́ ṣe. Wọ́n á ní corona wà ń tà, kò ṣeé ṣe. Wọ́n á ní coronavirus wà ń tà, kò ṣeé ṣe. Oríṣiríṣi ìgbésẹ̀ ló máa fẹ́ gbé. Ní ìgbà tí Olúwa mo wá sí Houston, Texas níbí ní 2015. Àwa ń gbàdúrà nínú ilé bàbá kan nínú Olúwa. À ń ṣe ìṣọ́ òru. Ìjọ The Apostolic ni wọ́n wà. Ibẹ̀ ní òru yẹn ó ní àsọtẹ́lẹ̀ ti jáde wípé Olúwa ní iṣẹ́ ìránṣẹ́ fún mi ní ìlú Amẹ́ríkà bí o. Mo wá ń rò wípé ṣé dandan ni kí gbogbo wa ká wà ní Amẹ́ríkà ni? Àwọn kan wà ń bí. So mo kàn rò wípé kò síbi téèyàn ò ti lè ṣe iṣẹ́ ìránṣẹ́. Kódà kó wà Nàìjíríà, kò síbi tó tíṣẹ́ ìránṣẹ́ ò ti. Àmọ́ ń wò wípé báwo ni mo ṣe fẹ́ relocate wá bí? Mo ń ṣe dáadáa Nàìjíríà náà. Ìgbà tí mo wá délé, mo wá lọ ìjọ kan tí mi ò tí ṣe ìjọ tí mo conversance dáadáa. Mo lọ ṣe ministration. Mo ṣe ń parí ministration, mo bá gbé saxophone mi pé tó kí n máa jáde. Ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ wàásù mi ì bá pàdé rí láyé mi. Bó ṣe wọlé láti ibi tó ti fẹ́ wọlé nìyẹn. Ó ní ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún arákùnrin yẹn pé kó má ì tí ì lọ. Mo bá dúró. Ó ní Olúwa ní iṣẹ́ kan tó ń fẹ́ fún mi. Mo bá dúró. Ó ṣe praise and worship tó pẹ́ gan. So mo láti ní sùúrù. Olúwa ló ní mọ́ ìlọ kí n má lọ ṣàìgbọràn. Ìgbà tí wọ́n dẹ̀ ṣe praise and worship tán pray tán ká tó bẹ́nu lé wàásù. Wọ́n lÓlúwa ní káwọn sọ fún mi pé kò sí nǹkan kan fún Nàìjíríà mọ́ o. Ìlú táwọn fẹ́ kó o lọ òun náà ní ìlú Amẹ́ríkà. Ìgbà tí mo dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a súnmọ́ la pè. Wọ́n ní kò ṣeé ṣe. Wọ́n ní ọ̀rẹ́ arákùnrin ó jẹ́ padà Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo ọ̀nà Ọlọ́run ti fi àmì hàn mí pé ó rán mi wá sílùú yìí. Ohun tí mo fẹ́ sọ fún wa ni wípé àwọn nǹkan rere tó fẹ́ ṣe, àwọn tó discourage they are not the one discouraging you. It's the spirit of impossibility. Ẹ̀mí kò ṣeé ṣe àtẹnu wọn sọ̀rọ̀ jáde. A ní kò ṣeé ṣe o. Mo fẹ́ dókítà ni ìwọ náà fẹ́ dá ilé-iṣẹ́ ńlá tiẹ̀ sílẹ̀. Tó bá gbé wọ́n ní kí ló fẹ́ ṣe? Lágbájá tó ṣe wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní fi wé àwọn tí ò láṣeyọrí. Àwọn ni wọ́n máa fi ìrìn àjò yẹn wé. Ọ̀pọ̀ gbalawa gan pàápàá láti ṣiyèméjì lórí ohun tí Ọlọ́run pè wá fún. Ẹ bá wo asọ̀rọ̀ ń pa áńgẹ́lì ní ọjọ́ àwọn áńgẹ́lì ní ọjọ́ Wednesday. A sọ wípé áńgẹ́lì fi ara hàn Sakaraya. Áńgẹ́lì wá sọ tí Ọlọ́run fẹ́ ṣe nílé wọn fún. Sakaraya wá ń béèrè wípé òkè kí ni àmì tóun ó fi mọ̀?
àwọn áńgẹ́lì gan wọn ò fẹ́ kó mọ doubt bẹ́ẹ̀lì gan sọ wípé ọlọ́run ó kórìíra oníyèméjì áńgẹ́lì yẹn sọ pé tó fi mọ̀ náà ni wípé láti àkókò yìí lọ ò ní lè sọ̀rọ̀ mọ́ wàá ya di torí ó dàbẹ́ pẹ́nu ẹ̀ ó ń jò jù wàá ya di títí tó fi bí ọmọ yẹn nígbà bá fẹ́ sọ ọmọ yẹn ló kọ ìlọ́sẹ̀ lanu pé tó ó kọ báyìí ni o àtijọ́ yẹn ló ti di bébé dádì kí ló ṣẹlẹ̀ síbẹ̀ lọ sí prayer iyèméjì ọlọ́run ò fẹ́ wá gbàdúrà àkọ́kọ́ tọrọ ọ̀dáríjì náà ọ̀pọ̀ ìran lọ́lọ́run fi fún ẹ láti January ọdún yìí ṣùgbọ́n torí oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ó gbé ìran yẹn tì sẹ́gbẹ́ kan oní kò ṣeé ṣe wá gbàdúrà olúwa dáríjì mi gbogbo àwọn tó yẹ kí n ṣe tí mo ti ṣiyèméjì gbogbo iyèméjì tí mo ṣe tí ó jẹ́ kí n ti kọjá lọ sí ìpele tó fẹ́ kí n lọ olúwa dáríjì mi olúwa ṣàánú fún mi lórí ẹ̀mí iyèméjì tí mo ti ṣe níwájú rẹ olúwa ṣàánú fún mi ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù olúwa ayérayé o olúwa dáríjì mi lónìí gbogbo ọ̀nà tí mo ti ṣe iyèméjì gbogbo iyèméjì tí mo ti ṣe tó ti kó bá ìrìn àjò mi ayérayé olúwa dáríjì mi olúwa wẹ̀ mí mọ́ olúwa wẹ̀ mí mọ́ olúwa wẹ̀ mí mọ́ olúwa wẹ̀ mí mọ́ olúwa ṣàánú fún mi Jésù olúwa wa wá gbàdúrà wà ní mo gbé ìhámọ́ra orúkọ Jésù wọ̀ mo gbé ìhámọ́ra orúkọ Jésù wọ̀ mo wá dojúkọ gbogbo ẹ̀mí kò ṣeé ṣe nínú ayé mi gbogbo agbára kò ṣeé ṣe gbogbo òjìji kò ṣeé ṣe tí ń tẹ̀lé mi tí ọ̀jẹ̀ rí tèmi ṣe láti January di àkókò yìí ọyẹ ẹgbiná sọnù ẹgbọnú ìdè lọ gbogbo ẹ̀mí kò ṣeé ṣe tí ń bẹ lára mi ẹ jáde lọ every spirit of impossibility operating in my life I command you to leave me alone out of my life gbogbo ẹ̀mí kò ṣeé ṣe èyí tí ń bẹ nínú ayé mi èyí tó ń yọ ayé mi lẹ́nu èyí tó dá mi tó jójú kan ṣoṣo ọyẹ ẹ máa jáde mo gbọnú agbára orúkọ Jésù lọ mo di ìhámọ́ra orúkọ Jésù mo dì í wọ̀ nítorí pé Bíbélì wí pé ní orúkọ Jésù pé kúkú máa wólẹ̀ àti ń bẹlí ọ̀run àti àwọn tí ń bẹlí ayé láti àkókò yìí lọ ìwọ ẹ̀mí kò ṣeé ṣe ọ̀yá jáde mo jẹ́ ọmọ Ọlọ́run ó ṣeé ṣe I'm a product of God's possibility therefore all good things shall be possible for me all good things gbogbo rere ọ̀yá kó máa di ṣíṣeéṣe fún mi gbogbo àṣeyọrí kó máa di ṣíṣeéṣe fún mi lórúkọ Jésù àlùyọ kó máa di ṣíṣeéṣe fún mi gbogbo tí ayé ò tiẹ̀ lérò pé ọwọ́ mi lè bà lẹ́yìn tó kùkọ́ ní nǹkan parí lórúkọ Jésù mo gbà á gbogbo tí mo ti ṣe iyèméjì lórí mo yí iyèméjì dànù ọ̀yá mo gba ire mi kí n tó wọ 2021 àṣeyọrí gbọ́dọ̀ tẹ̀ mí lọ́wọ́ máa dárúkọ ẹ̀ mo gbọ́dọ̀ rí ire báyìí gbà ọ̀nà gbọ́dọ̀ sí fún mi níbi báyìí lórúkọ Jésù ọ̀yá máa wí lórúkọ Jésù lè dárí àṣekàyà bákùrọ̀ àdàdìbà rèébra mákàṣádìkà tèmi lórúkọ Jésù tèmi ọ̀nà lórúkọ Jésù Olúwa jẹ́ kí ọ̀nà ńlá jẹ́ kí ọ̀nà ó ṣí mo gba ire mi mo gba àṣeyọrí mi Jésù Olúwa wa à ń lọ sí ìgbésẹ̀ ìkẹta lélẹ́yìí ó ní the spirit of delay sẹ́rí spirit of delay yìí ọ̀tá máa ń rán sí ìyàn ni láti pit of hell àwọn ayé àsì máa rán sí ìyàn àwọn kan wà tí wọ́n máa rí ire síwájú oníre àwọn kan wà tí wọ́n máa rí ògo síwájú ológo wọ́n máa wá sún síwájú tó bá kù díẹ̀ kọ́wọ́ ẹ̀tẹ̀ wọ́n á tún sún síwájú torí pé àwọn ti ṣáájú ẹ̀ rí ẹni ò dẹ̀ ní mọ̀ á mọ̀ rò pé bí Nàìjíríà ṣe rí ni bá Amẹ́ríkà ṣe rí báyé ṣe rí ni á máa forí ọ̀fẹ́ tì àmúwá Ọlọ́run ni Ọlọ́run kì í mú búburú wá bá èèyàn Ọlọ́run kì í ṣe kíni kì í mú búburú bá ènìyàn ẹ jẹ́ ká wo Genesis chapter 31 ẹ̀mí ìdílé yìí ó máa ń níran gan gbà mí o ọmọ ní ìran èèyàn máa jogún ẹ̀
wọ́n máa ń jogún ẹ̀ ń gbà mí. Ẹ jẹ́ wo Genesis 31 orí kọkànléní ọgbọ̀n ká wo ẹsẹ̀ kọkànléní ogójì 31:40 31:40 31:41 31:41 31:41 Genesis 31:41. Báyìí ni ó rí fún mi ní 20 ọdún ní ilé rẹ, mo sìn ọ́ ní ọdún 14 nítorí àwọn ọmọbìnrin rẹ méjèèjì, àti ní ọdún 6 nítorí ohun ọ̀sìn. Ìwọ sì pa ọ̀yà mi dà ní ìgbà 10, bí kò ṣe bí Ọlọ́run bàbá mi, Ọlọ́run Ábúráhámù àti ẹrù Áísákì ti wà pẹ̀lú mi, nítòótọ́ òfo ni ìwọ ìbá rán mi jáde lọ. Ọlọ́run rí ìpọ́njú mi àti làálàá ọwọ́ mi, ó sì bá ọ wí ní òru àná. Ó ní Ọlọ́run ó náà wá rí wípé kíní máa ń jọ ọ́ bọ̀, kíní ṣe kíní ó ń jọ ọ́ bọ̀. Jákọ́bù lélẹ́yìí. Jákọ́bù ó fẹ́ fẹ́ ọmọ Lábánì, ẹ̀gbọ́n lórí tó lóun fẹ́. Ẹ wá wo ibi tí ẹ̀mí ìdílé ti wá o. Ẹ̀gbọ́n ló ṣiṣẹ́ fún wípé kóun lè fẹ́ ẹ̀gbọ́n. Wọ́n dẹ̀ tán, wọ́n fi ẹ̀tàn wọ́n fi dá dúró fún odidi ọdún 7. Ìgbà tí wọ́n tún fún ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n tún fún níyàwó gidi. Ó tún wá, wọ́n tún ní àwa o wàá ṣiṣẹ́ ọdún 7 sí. Ẹ wá wo àbúrò wọn á ní ẹ̀gbọ́n ló máa fẹ́. Ẹ wá wo àbúrò tó jẹ́ pé ó yẹ kó ti láṣeyọrí sí ẹ̀, wọ́n dá dúró síbẹ̀. Ẹ̀mí ìdílé nìyẹn. Arákùnrin náà tó yẹ kó ti ṣiṣẹ́ kó ti parí ìgbéyàwó ẹ̀ kó padà sílùú ẹ̀, òun náà ó wà lóko ìsìnrú. Bẹ́ẹ̀ bá dẹ̀ wá wo ìran wọn náà, Abraham ó ní dìlé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, kódà ó ti fẹ́ dógbó tán kọ́lọ́run tó sọ wípé wàá bí ọmọ, wàá di bàbá orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ bá wo Ísákì náà, òun náà ní dìlé. Jákọ́bù náà tún lélẹ́yìn ní ìsìn tóun náà tó fẹ́ fẹ́yàwó yìí, wọ́n tún sún síwájú, wọ́n sún síwájú, wọ́n sún síwájú. Wàá gbàdúrà, wàá ní Olúwa àṣẹ tí ọmọ dá mi lóhùn kankan, gbogbo ẹ̀mí ìdádúró tí mo jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn ìran mi wá, Olúwa mú kúrò láyé mi lónìí. Ẹ̀mí ìdádúró, ẹ̀mí tó ń sún ire mi síwájú, tí ò jẹ́ kó tó mi, tí ò jẹ́ kó tó sí, tí ò jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́. Ẹlòmíràn ṣe rí, ó máa ń dá kí èèyàn orí ẹran jẹ ní àkókò téèyàn ní eyín tó lè fi sangun. Nígbà wá ṣẹ̀pọ̀ ọmọ 90 láti iye ọdún yìí, ó ti ẹ̀rù ra pọ̀ mọ́ àsán lọ ń jẹ. Nígbà ó tàn wá pọ̀ ọmọ 90 tán, wọ́n wá ń fi màálù ta lọ rẹ̀. Ẹ wá wò kí ni ìwúlò màálù náà, eyín wo ni ó fi san? Ẹ̀já gbàdúrà, gbogbo ẹ̀mí ìdádúró nínú ayé mi, gbogbo ọfà ìdádúró tó wà nínú ayé mi. Ẹlòmíì ó yẹ kó ti lọ́kọ kò lọ́kọ, ẹlòmíì ó yẹ kó ti láya kò láya, ẹlòmíì ó yẹ kó ti níwèé ìgbélú kò níwèé ìgbélú, ẹlòmíì ilẹ́bù tó yẹ kó wà òun kọ́ ló wà yẹn. Olúwa, ọwọ́ wo ló dá mi dúró sójú kan ṣoṣo? Jẹ́ kí ọwọ́ náà kó síwọ́ iṣẹ́ lónìí. Gbogbo ọfà ìdádúró tó wà nínú ayé mi, ó yẹ ẹ jáde lọ, ẹ jáde lọ. Àmì ìdádúró tó wà láyé mi, ẹ jáde lọ. Aṣọ ìdádúró tá a máa ń kàǹkó rẹ̀ nínú ẹbí wa, Olúwa mọ́ bọ́ sọnù lónìí. Ẹ̀mí mímọ́ bọ́ kúrò lọ́rùn mi, ayérayé bọ́ kúrò lọ́rùn mi. Mi ò kò gbọ́dọ̀ bá mi wọ 2021 lórúkọ Jésù, kò gbọ́dọ̀ bá mi wọ 2021. Ẹ máa gbàdúrà yẹn lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí ìdádúró lórúkọ Jésù mo fi ọ́ bú, máa jáde, máa jáde, máa jáde, máa jáde lórúkọ Jésù. Máa jáde, máa jáde, máa jáde, máa jáde, máa jáde. Gbogbo ẹ̀mí ìdádúró tó wà ní ayé mi, ó yẹ máa jáde. Gbogbo ẹ̀mí ìdádúró tí mo jogún ẹ̀ nínú ìran mi, lórúkọ Jésù ẹ máa jáde. Ojú ibi wo lórí rè mi, lórí ògo mi kí n tó rí tó wá ń sún síwájú, Olúwa fọ́ lónìí, Olúwa fọ́ lónìí, Olúwa fọ́ lónìí. Sún mi síwájú, ayérayé o, sún mi síwájú. Ọba àwọn ọba, sún mi síwájú. Ọlọ́run ẹ̀mí mímọ́, sún mi síwájú. Ayérayé nú àwọn ọ̀run o, sún mi síwájú. Gbogbo ohun tó dá mi dúró
tí ó jẹ́ kí ire mi ó tẹ̀ mí lọ́wọ́ olúwa máa mú kúrò 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 jésù máa mú kúrò olúwa máa mú kúrò jésù kristi olúwa wa. Mo fẹ́ ká gbàdúrà yìí fún orílẹ̀-èdè wa mo fẹ́ ká gbàdúrà yìí fún orílẹ̀-èdè wa. Ó sì jẹ́ pé àkókò ìgan àti ẹ̀rí ọ̀dọ́ tó lè ṣe ààrẹ àfàwọn arúgbó ẹwà àwọn tí wọ́n tún kó fún wa bí àbáṣẹ́dọ̀ arúgbó ni ọ́ èyí tí wọ́n fún wa ní US ń bì 85 ni àti ẹ̀gbọ́n pé òun ti sinmi ti ẹ̀ báyìí ní ìsìn. A ó gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀mí tó dá àwọn ọ̀dọ́ dúró tó wá sọ àwọn ọ̀dọ́ di rádaràda tó pé kí wọ́n má wúlò ẹ wo àwọn tí wọ́n wà ń bẹ̀ ń sìn sáwọn gbàdúrà kan yàtọ̀ ni. Buhari nísìn gbogbo wọn ti ń rúlu country sí láti ní age of 20 gbogbo àwọn Ọbásanjọ́ age of 20 30 oní gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní rúlu ṣùgbọ́n nísìn àwọn náà ni wọ́n sì ń rúlu àwa suspend àwọn ọ̀dọ́ a suspend àwọn arúgbó ní wá káàkiri economic orílẹ̀-èdè wa ó wá dúró sójú kan ṣoṣo security orílẹ̀-èdè ó wá dúró sójú kan ṣoṣo gbogbo ẹ̀ wá dàrú polúkúrú musu ẹ̀jẹ̀ gbàdúrà ọwọ́ wo ló dá Nàìjíríà sójú kan ṣoṣo olúwa jẹ́ kí ọwọ́ náà gbẹ dànù gbogbo àwọn tó dá orílẹ̀-èdè Nàìjíríà dúró tí wọ́n pé àwọn ọ̀dọ́ ò ní lọ síwájú olúwa palẹ̀ wọn mọ́ gbogbo tí wọ́n fẹ́ lu agbára wọn wípé àwọn ọ̀dọ́ ò ní rí tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pé ògo Nàìjíríà kò ní hàn dé olúwa pè wọ́n sọ́hùn ayérayé pè wọ́n sọ́hùn gbogbo àwọn igi ìnira tó di orílẹ̀-èdè Nàìjíríà mú tí wọ́n lórílẹ̀-èdè yẹ kó ẹ wo Nàìjíríà ṣe é mọ̀ wípé ìròpójú ọdún kan lọ tí Amẹ́ríkà ń wo tẹlifíṣàn ní Nàìjíríà náà ń wo tẹlifíṣàn gbogbo àwọn Dubai tẹ̀ ń lọ lẹ́nìí tẹ̀ ń lọ sí gbá á jù wọ́n lọ gbogbo ọ̀nà la fi jù wọ́n lọ ẹ wo dọ́là wa ní ìsìn ó ti di 500 naira per dollar dọ́là wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ is $2 per 1 naira before ó ti ṣe rí bẹ́ẹ̀ ó ti ṣe wá dàrú báyìí ní ìsìn ó ti ṣe dàrú báyìí ní ìsìn torí pé agbára kan wà ó ní wípé ẹ̀yin ikẹ̀ ẹ fẹ́ tẹ̀síwájú ó wá suspend ògo Nàìjíríà ó wá ń gbé ẹ̀jẹ̀ nígbà tí wọ́n tẹ̀ wá ń dìbò mú pọ̀ tẹ̀ wá pọ̀ fẹ́ mọ́ ké wípé ó ké ṣé dandan ni ká pàṣẹ ẹni tí ìwé rẹ̀ kò yanrantí aṣá ń sọ ipò páàsì kò páàsì ewu tó yẹ ká tún máa ágíù lórí ẹni tó fẹ́ ṣàkóso ó páàsì primary 6 kò páàsì primary 6 ó páàsì secondary nígbà tá a rí PhD bẹ́ẹ̀ tá a rí professor bẹ́ẹ̀ irú ẹ̀mí wo lélẹ́yìí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí tó dá Nàìjíríà dúró sójú kan ṣoṣo Olúwa jẹ́ kó wọnú ìdè lọ agbára tó bu Nàìjíríà sọmọ́lẹ̀ Olúwa jẹ́ kó gbiná sọ̀rọ̀ gbogbo alágbára tí a fọwọ́sowọ́pọ̀ every conspiracy against the peace of our country against the peace of the youth against the peace of the gospel Holy Ghost fire destroy them gbogbo igi ìnira Olúwa fà wọ́n tú máa fà wọ́n tú orílẹ̀-èdè wa gbọ́dọ̀ gba ìtẹ̀síwájú máa gbà orúkọ Jésù gbogbo igi ìnira tó ní Nàìjíríà ò ní gòkè tó ní ògo wa ò ní yọ tó ní ìtura ò ní wọ ìlú yẹn tó ní a ò ní ní ìtẹ̀síwájú gbogbo àwọn igi ìnira Olúwa máa fà wọ́n tú 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 Jésù Kristi Olúwa wa gbàdúrà yẹn fúnra yẹn náà gbogbo àwọn igi ìnira tó yí mi ká tí wọ́n fa dìlé ìsáyé mi àwọn igi ìnira kan wà tí wọ́n fa dìlé ìsí ayé rẹ wọ́n fa dìlé wàá gbàdúrà Olúwa kò sí bó ti súnmọ́ mi tó pé igi ìnira ni tó lòun ò ní jẹ́ kí ayé mi kó rí ìtẹ̀síwájú tó lòun fẹ́ dá mi dúró sójú kan ṣoṣo fátú tí gbòǹgbò bàbá wa ní Olúwa wọ́n sọ̀rọ̀ kan fún wa wọ́n ní ẹnìkan wá sọ́dọ̀ wọn ọmọbìnrin kan ó yẹ kó ti márì kò tí ì márì bàbá wa ń gbàdúrà fún wọ́n ní táwọn rí ni pé ẹni tó dá ọ dúró ó dàbí ẹ pé ẹ̀jẹ̀ rẹ ni o ìyá rẹ sì ni o ṣùgbọ́n àní kó bá jà àní kó bínú sí máa tọ́jú ẹ ṣùgbọ́n Ọlọ́run wí pé láàrin ọjọ́ 7 yóò kú o wàá dẹ̀ rí ọ̀nà lọ máa tọ́jú ẹ má bínú sí o
ṣùgbọ́n Ọlọ́run ó mú kú o. Ọmọdélé ó rò fún mọ̀mọ́ ẹ̀ bá ní àjọ lọ́dọ̀ pásítọ̀ rẹ̀ yẹn gbàdán débẹ̀ àwa ní mo kàn ní wá rí ni ọba nítò gbàdán sọ gbogbo ọ̀rọ̀ tán ọwá ní ẹ jẹ́ kó ń rí pásítọ̀ lẹ́yìn nígbà wá rí pásítọ̀ wá ní ẹjọ́ ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣé yóò rí bẹ́ẹ̀ sẹ́ni yóò kú láàrin ijọ́ méje nítòótọ́ ní ẹni tí ó wà ń di ọ̀rọ̀ rẹ̀ ṣé yóò kú ní àárín ijọ́ méje ni bàbá ní ẹnikẹ́ni tó bá wà ń di ọ̀rọ̀ rẹ̀ ẹni tó wà ń di ọ̀rọ̀ rẹ̀ tó ní kò ní lọ́kọ wípé yóò kú láàrin ijọ́ méje yóò kú kò sí nǹkan tá a lè ṣe sí bàbá ní yóò kú ni o ìyàwó bẹ̀rẹ̀ sí ní kà ohun tó ṣẹlẹ̀ ni pé òun lérò wípé bó bá lè lé ọkọ kò ní rójú ráyè tọ́jú òun mọ́ lòun ṣe dá lọ́gbọ́n màmá ẹ lọ túlẹ̀ o olóhùn ó tètè lọ túlẹ̀ bó ṣe lọ túlẹ̀ nìyẹn wọ́n wá pe ọmọ tọ́jú ìyá ẹ̀ náà dáadáa abẹ́rẹ́ báyìí bí ẹni tó súnmọ́ ẹni tó fara tó fọkàn sí mi ní ká máa fura sáwọn àwọn òbí wa abẹ́nikẹ́ni o àwọn òbí wa they are very good people they are taking good care of us but ẹ jẹ́ gbàdúrà gbogbo igi ìnira tó yí mi ká tó dá mi dúró sójú kan ṣoṣo ẹlòmíín wà tó ń tọ́ àṣírí ayé ẹ fún òun ló ń jábọ̀ fún tó bá lọ tó bá bọ̀ òun ló máa sọ fún ẹlòmíín wà gbogbo bí tó ti lọ gbàdúrà lórí ọ̀rọ̀ yẹn òun náà ló máa sọ fún á béèrè lọ́wọ́ ẹ bó dẹ ní bákan náà ni mo tiẹ̀ tún lọ báyìí á fẹ́ gbọ́ òun náà ló dẹ̀ ń ṣe ẹ bá gbàdúrà ẹni tó dá mi dúró sójú kan ṣoṣo ẹni tí mi ò mọ̀ tí mi ò fura sí tó sì jẹ́ igi ìnira ní àyíká mi tó ní mi ò ní rọ́nà lọ síbi ìṣerere mi Olúwa jẹ́ ó bá omi ọdún ìsàn lọ Olúwa jẹ́ ó bá omi ọdún ìsàn lọ alágbára tó lókun bí tí màá gbé tèmi wọ̀ alágbára tó lókun bí tí màá ti rí ògo mi lò tó lò wọ́n dá mi dúró sójú kan ṣoṣo yìí ni Olúwa palẹ̀ ẹ̀ mọ́ ẹ̀mí mọ́ palẹ̀ ẹ̀ mọ́ ṣànàgbẹ́ ikú igi ìnira tó yí mi ká máa fàtú ó yá sọ́dí àdúrà orúkọ Jésù Olúwa gbogbo igi ìnira tó yí mi ká Olúwa máa fàtú gbogbo igi ìnira tó ní mi ò ní lọ síbi ìgbéga mi tó ní mi ò ní lọ síbi ìṣerere mi Olúwa máa fàtú Olúwa máa wó kí wọ́n máa gbẹ tẹ̀kátẹ̀ká kí wọ́n máa gbẹ tí gbòǹgbò Olúwa fún mi ní ìṣẹ́gun tó péye lórúkọ Jésù mo fẹ́ di òmìnira mo fẹ́ wọ inú ọdún tuntun pẹ̀lú àlàáfíà tó péye pẹ̀lú ọwọ́ ìyanu Olúwa ṣe bẹ́ẹ̀ rebra moko ṣende kakafra moko ṣanda Jésù Olúwa wa. Psalm 65 verse 24 ó ní yóò sì ṣe kí wọn kí ó tó pè èmi ò dáhùn àti bí wọ́n bá sì ti sọ̀rọ̀ èmi ò gbọ́. Ọlọ́run sọ pé kó o tó wí ọwọ́ wo ló wá dá àdúrà rẹ dúró Olúwa dá mi lóhùn kankan lórí nǹkan báyìí o ti ń gbà tipẹ́ èní ni wàá rí dáhùn Olúwa dá mi lóhùn lórí nǹkan báyìí ọmọ wí fún Ọlọ́run lórí nǹkan báyìí lórí ìwé ìgbélú mi ni Olúwa dá mi lóhùn lórí ọkọ tí mò ń wá Olúwa dá mi lóhùn kí ló ń fa dìlé máa mú dìlé kú o lórí aya tí mò ń wá Olúwa dá mi lóhùn lórí ọmọ tí mò ń wojú rẹ fún Olúwa dá mi lóhùn máa ṣe kankan Olúwa dá mi lóhùn kankan answer me speedily Father answer me speedily on this issue answer me speedily in the name of Jesus oh Lord answer me before I call hear me oh Lord Father I break every evil edict and ordinances of delay blessing operating against my life gbogbo agbára tó ń ṣiṣẹ́ lòdì sí àṣeyọrí mi lórúkọ Jésù mo fọ́ wọn tútú gbogbo májẹ̀mú tó ń fa ìdádúró sáyé mi ó yá máa fọ́ Olúwa dá mi lóhùn kankan orúkọ Jésù Olúwa máa dá mi lóhùn lórí àwọn àdáwọ́lé mi àdúrà tí mò ń gbà lórí àwọn ọmọ mi Olúwa dá mi lóhùn kankan àdúrà tí mò ń gbà lórí ìdílé mi Olúwa dá mi lóhùn kankan àdúrà tí mò ń gbà lórí ara mi Olúwa dá mi lóhùn kankan àdúrà tí mò ń gbà lórí ìjọ Ọlọ́run Olúwa dá mi lóhùn kankan ayérayé ṣe tèmi ní àṣepé Olúwa ṣe tèmi ní àṣepé Olúwa ṣe tèmi ní àṣepé Olúwa ṣe tèmi ní àṣepé gbogbo gbólóhùn ìdádúró tá a ti fọ̀ sí mi tó ń ṣiṣẹ́ lòdì sí mi Olúwa sọ di asán 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 Father
let the angels of living God roll away every stone hindrance to my manifestation. Gbogbo òkúta tó ń dí àṣeyọrí mi lọ́wọ́, áńgẹ́lì Ọlọ́run ẹ máa yí wọn dànù, 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 ẹ máa yí wọn dànù lórúkọ Jésù, ẹ máa yí wọn dànù. Gbogbo omi ìdádúró, gbogbo omi adágún nínú ìrìn àjò mi, Olúwa máa yí dànù, kó máa gbẹ, kó máa gbẹ, kó máa gbẹ lórúkọ Jésù, kó máa gbẹ. I change my name from last and delay to Mr. First. Mo di ẹni àkọ́kọ́ láti òní lọ lórúkọ Jésù. Lórúkọ ẹlòmíì wá ní ẹ lọ ní sùúrù tí yín ná, ẹ lọ ní sùúrù tí gbogbo ibi tó bá ti dé wá ní ẹ lọ ní sùúrù náà ni kò ìkànnì ẹlòmíì sì ń dé lẹ́yìn ẹ̀wọ̀n fún. Olúwa mo bọ́ kúrò nínú ègún ìlónìí, aṣọ yìí bọ́ kúrò lọ́rùn mi, Olúwa bọ́ kúrò lọ́rùn mi, Olúwa ṣe tèmi ní àṣepé, Olúwa gbọ́ ẹ̀mọ́ dáhùn Jésù Olúwa wa, àmín. Ó di mélòó tá a ti gbà yẹn, tí ó ti lọ bí mẹ́rin, ẹ jẹ́ àgbà ayọ̀ kan sí kó tó di wípé a lọ, ọba di ọjọ́ mẹ́jọ a máa gbà yòókù. Òun náà ni kéèyàn ó ṣiṣẹ́ kó má lérè, kó ṣiṣẹ́ ẹlòmíì nílùú ìwọ̀n ń ṣe iṣẹ́ o ṣùgbọ́n kò sí àkójọ kankan, kò sí ẹlòmíì ò lè béèrè pé sáré fún mi 1000 bẹ́ẹ̀ 1000 kẹ̀ owó ńlá nìyẹn. Bí ó ṣe ń ná, bó ṣe ń gbà ló ná, bó ṣe ń gbà ló ná. Ẹlòmíì wà gan èṣù ń bá náwó, èṣù máa stop, kò ní bá ọ náwó mọ́ báyìí. Ọkùnrin kan ni wọ́n pè ní New York wọ́n ní wọ́n dẹ̀ fún mi ò gbọ́rú ẹ̀rí sá, wọ́n ní wọ́n fún tíkẹ́ẹ̀tì lẹ́ẹ̀mẹsàn-án láàrin oṣù kan, lẹ́ẹ̀mẹsàn-án. Eléyìí tó tiẹ̀ wá gbà láàsì wọn lọ́lọ́pàá sáà ń lé náà ni, ìyàwó ẹ̀ wá wà ń bẹ̀. Ìyàwó ẹ̀ kí ni nǹkan tó ṣe é sí, wọ́n ní wẹ̀ I don't want to know, whatever he does he has to get, he should go and settle himself. Ó ní kí ni nǹkan tó ṣe báyìí ní ìsìn, what has he done? Ogun ni, ojú ayé ti wà lára ẹ̀ ni, ojú ayé ti wà lára ẹ̀. Ìdí ẹ̀ nìyẹn wàá gbàdúrà. Gbogbo ẹ̀mí tó ní kí n máa ṣiṣẹ́ kí n máa lérè, tí ń bá mi rìnrìn àjò, Olúwa jẹ́ kó fi ayé mi sílẹ̀, fi iná pín wa níyà lónìí. Ẹ̀mí tó ní máa ṣiṣẹ́ kí n máa jèrè, Olúwa fi iná pín wa níyà. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà dáadáa lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tó ní kí n máa ṣiṣẹ́ kí n máa ṣe làálàá kí n máa jèrè, Olúwa fi iná pín wa níyà, fi iná pín wa níyà, fi iná pín wa níyà lónìí. Olúwa fi iná pín wa níyà. Gbogbo ẹ̀mí tó ní kí n má ní ìlọsíwájú, tó ní kí n má jèrè, tó ní kí n má jadùn oore ọ̀fẹ́, Olúwa máa bá wí, máa lé jáde, 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 máa lé jáde. Rebra makashande kaketre moko remenge shanda,endre moko shende kakapre moko shende kakapre moko shanda, rebra baba baba baba, robro moko shende kakatra moko shanda, rebra moko shende kakapre moko shanda, rebra moko shende kakapre moko shanda, rebra moko shende kakatra moko shanda, lebre shende kakatre moko shanda, rebra moko shende kakatra moko remenge shende. In the name of Jesus, in the name of Jesus, rebra makashande kaketre moko shende kakatra moko shende, rebro moko shende kakatre moko shanda. Gbogbo ẹ̀mí tó ní má jèrè, mo fi bú lónìí lórúkọ Jésù. Ẹ fi ayé mi lẹ̀, ẹ fi ayé mi lẹ̀, ẹ fi ayé mi lẹ̀. Ẹ máa jáde, ẹ máa jáde. Ẹ̀mí tó ní má lákòjọ, ẹ̀mí tó ní kí n má rí nǹkan rẹ̀ tọ́ka sí, mo fi ọ́ bú jáde láti òní lọ. Màá bẹ̀rẹ̀ sí ní àkójọ, màá máa rí tèmi ṣe lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa, amen. Ẹ jẹ́ wo ìwé Aísáyà orí 65, orí 45, abẹ̀ láti ẹsẹ̀ 21 verses 21 to 23. Ó ní wọn ó sì kọ́ ilé, wọn ó sì gbé inú wọn, wọn ó sì gbin ọgbà àjàrà, wọn ó sì jẹ èso wọn. Ìlérí Ọlọ́run leléyìí. Ẹlòmíì kọ́ ilé kò dúró gbénú ẹ̀, ẹlòmíì ṣiṣẹ́, ó ṣiṣẹ́ ṣùgbọ́n kò dúró jẹ èrè ibẹ̀. Ẹlòmíì ṣe gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n kò dúró jẹ èrè ibẹ̀. Wọn kì yóò kọ́ fún ẹlòmíràn láti gbé, wọn kì yóò gbìn fún ẹlòmíràn láti jẹ.
nítorí gẹ́gẹ́ bí ọjọ́ igi ni ọjọ́ àwọn ènìyàn mi rí, àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn. Ìlérí Ọlọ́run leléyìí, ó ní wàá jìfà iṣẹ́ ọwọ́ ẹ, yẹn ni pé ò ní kú ní kékeré, ọ̀kàn ní déédéé fò sánlẹ̀ kọkàn kúkú òjijì. Verse 23, ó ní wọn kì yóò ṣiṣẹ́ lásán, wọn kì yóò bímọ fún wàhálà, nítorí àwọn ní irú alábùkún Olúwa àti irú ọmọ wọn pẹ̀lú. Àgbàdua wà ní Olúwa, mo kọ̀ láti ṣiṣẹ́ lásán, mo kọ̀ láti ṣe làálàá lórí asán. Láti òní lọ, ègún máa ṣiṣẹ́ má jẹnú ẹ̀, mo bọ́ sọnù kúrò lọ́rùn mi. Ẹlòmíì ó ṣe wàhálà, ẹlòmíì máa ṣiṣẹ́ ó dẹ̀ rí owó yẹn ṣùgbọ́n kò dúró náà, kò rí kankan jẹ́ ń bẹ̀. Àgbàdua Ọlọ́run o, gbogbo ègún má dúró jẹ iṣẹ́, ègún tí kìí jẹ́ kéèyàn ó jádùn iṣẹ́ rẹ̀, tí ì jẹ́ kéèyàn ó jèrè, ègún tí máa ń pààyàn ní àbọ̀ ọjọ́ ayé, mo kọ̀ nínú ayé mi, mo kọ̀ nínú ayé àwọn ọmọ mi lónìí, mo kọ̀, ó yá máa kọ̀, kò gbọ́dọ̀ bá wọnú ọdún tuntun. O gbọ́dọ̀ ní àkójọ nínú ọdún tuntun, o gbọ́dọ̀ fi ọwọ́ rẹ ṣe iṣẹ́, o gbọ́dọ̀ fi ọwọ́ rẹ kójọ, o gbọ́dọ̀ jádùn ẹ̀, o gbọ́dọ̀ rí ìbùkún bẹ̀, o gbọ́dọ̀ rí tiẹ̀ ṣe níbẹ̀, o gbọ́dọ̀ gbégbé ayé àlàáfíà. Ó yá máa wọnú májẹ̀mú ìṣerere yẹn lọ, máa wọnú májẹ̀mú ìṣerere. Gbogbo ẹ̀mí ká ṣiṣẹ́ ká má jèrè mo fi bú, fi ayé mi lẹ̀ lónìí, fi ayé mi lẹ̀ lónìí. Gbogbo ẹ̀mí ká ṣiṣẹ́ ká má jèrè, lórúkọ Jésù ó yá fi ayé mi lẹ̀, fi ayé mi lẹ̀ lónìí, lórúkọ Jésù fi ayé mi sílẹ̀ lónìí, fi ayé mi lẹ̀ lónìí. Gbogbo ẹ̀mí ká ṣiṣẹ́ ká má jèrè, lórúkọ Jésù máa jáde lọ, 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 lórúkọ Jésù máa jáde lọ. Gbogbo ẹ̀mí tó ní kí n má jèrè mo fi ọ́ bú, lórúkọ Jésù máa jáde lọ, máa jáde lọ. Rebra makashande kaketre moko senda, rebra makashande kaketre moko remenge shanda. Gbogbo ẹ̀mí tó ní kí n má jèrè, ọ̀yá ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde. Gbogbo ẹ̀mí tó ní kí n má lákòjọ, ọ̀yá ẹ jáde kúrò nínú ayé mi lónìí, ẹ jáde kúrò nínú iṣẹ́ mi lónìí, ẹ jáde kúrò nínú iṣẹ́ ìránṣẹ́ mi lónìí. Lórúkọ Jésù máa jèrè iṣẹ́ ọwọ́ mi, lórúkọ Jésù máa láyọ̀ lórí ọmọ, lórúkọ Jésù ọmọ ò ní sẹ́kún mọ́ mi lójú, lórúkọ Jésù iṣẹ́ ò ní di ìṣẹ́ mọ́ mi lọ́wọ́, lórúkọ Jésù máa jèrè lórí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe ní ọwọ́ mi. Lórúkọ Jésù máa jèrè, máa rí tèmi ṣe, máa rí tèmi ṣe, lórúkọ Jésù. Rebra moko shende kakatre moko shanda, rebra moko shende kakatre moko shanda. Gbogbo ètò tí Èṣù ṣe pé ká máa ṣiṣẹ́, kéèyàn ká máa bá ìjákulẹ̀ pàdé, Olúwa fàyà lónìí, Olúwa fàyà lónìí. Ẹ má fàyà, Olúwa fàyà nínú ayé mi. Every satanic agenda of struggle and frustrated effort in my life be totally destroyed in the name of Jesus. Be totally destroyed in the mighty name of Jesus. You spirit of profitless hard labor, in the name of Jesus, I divorce you. Get out of my life. Get out of my life. Leave me alone. Leave me alone. In the mighty name of Jesus, I shall live to enjoy what I've labored for. I shall live to enjoy the work of my hand. Mi ò ní kú, lórúkọ Jésù, màá ṣe àṣeyè, yóò dára fún mi. I cover my seed with the blood of Jesus. Mo fi ẹ̀jẹ̀ Jésù gbogbo èso mi, gbogbo tí mo ti ṣiṣẹ́ lé lórí, ẹ̀jẹ̀ Jésù mo fi bù wọ́n. Ibú kan ò ní ṣẹlẹ̀ sí mi, wàhálà kan ò ní dé bá mi. Ẹlòmíràn nígbà tó bá tó àkókò láti máa jẹun ọmọ, ó ti ṣe wàhálà lórí ọmọ yẹn, nǹkan kan kàn déédéé ṣẹlẹ̀, wàhálà ọmọ yẹn ṣe bákan. Lórúkọ Jésù kò ní jẹ́ ìpín tiẹ̀, kò ní jẹ́ ìpín tèmi. Olúwa bóyá máa fi ẹ̀jẹ̀ Jésù gbogbo síìdì ẹ, gbogbo àwọn ọmọ tí mo bí, gbogbo tí mo lébọ̀ lé lórí, lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù máa yà wọ́n sí mímọ́, ẹ̀jẹ̀ Jésù máa yà wọ́n sí mímọ́. Gbogbo ọmọ tí mo lébọ̀ lé lórí, gbogbo tí mo ṣiṣẹ́ lé lórí, ẹ̀jẹ̀ Jésù máa yà wọ́n sí mímọ́. Mo kọ̀ láti kú ikú òjijì, ọmọ mi ò ní kú ikú òjijì, àìsàn burúkú ò ní ta lù mí, mi ò ní ná owó mi sórí àìsàn, mi ò ní ná sí ilé ẹjọ́, lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí mímọ́. Jésù Kristi Olúwa wa, àmín. Torí àkókò wa a ti fi ìṣẹ́jú 5 kọjá àkókò tó yẹ ká dúró. Jésù á bùkún fún ẹnì kọ̀ọ̀kan wa, Olúwa á bùkún fún bá di ọjọ́ mẹ́jọ a tún tẹ̀síwájú. Ọ̀pọ̀ nǹkan ló sì kù tá a fẹ́ gbàdúrà lé lórí. A gbàdúrà lórí 5 ń bẹ lónìí. Ẹ jẹ́ á gbàdúrà, gbé ọwọ́ ọ̀tún rẹ lé orí, orúkọ Jésù. Yendade ade akindaru azima ya katuria.
lidaru azaka ya batin tari azinkaya rutari adasin dekari atindaru asa yamaka kitaru azidi kara atari rasa kaba mekuda ki undusi nika yakaru ade amukusin kaba mitun dari azamaka ya atundiri azaga libri dati ari atindaru a wakadi adizaba yari adizaba makada binadu nitadi adoda wayanari amaga magadi adusika liti dari azima nitari amasa mayapa kintari azuria wakuri ida wayama uri waratali wadasi kaba mitadi ana waratali ridari a wayatalu mikadi azu wazandi ayima kuri ata watali abakida ruzindika agbára Ọlọ́run kó wọnú ìṣẹ̀dá rẹ lọ agbára tí ó dá ọgbà kó lówó ẹ̀mí limitation ẹ̀mí tó díwọ̀n ire fún ọ tó lóòní ní àṣeyọrí kọjá lẹ́bù kan lórúkọ Jésù agbára Ọlọ́run kó já ọgbà kó lọ́wọ́ ẹ̀mí náà lórí ó yá gba ìtúsílẹ̀ ó yá gba ìdáǹdè lórúkọ Jésù gbogbo ẹ̀mí kò ṣeé ṣe nínú ayé èmi àti ẹ ó yá kó jáde báyìí kó fi ayé wa sílẹ̀ lórúkọ Jésù kó fi ayé wa sílẹ̀ lórúkọ Jésù kó fi ayé wa sílẹ̀ gbogbo ẹ̀mí ìdádúró ẹ̀mí tí máa dáni dúró sójú kan ṣoṣo àfibú lónìí àfiná pín wa níyà lórúkọ Jésù kó jáde lọ kó jáde lọ kó jáde lọ kó jáde lọ gbogbo ẹ̀mí tí máa pé kéèyàn ó ṣiṣẹ́ kó má jèrè gbogbo ẹ̀mí tí pé kéèyàn ó ṣiṣẹ́ kó má jadùn ẹ̀ gbogbo ẹ̀mí tí máa pààyàn ní fúláwọ̀ ní òwúrọ̀ ọjọ́ ayé ẹ̀ mo fi ẹ̀mí náà bú kó fi ayé wa sílẹ̀ gbogbo ègún rẹ̀ kó má ní ipa lórí ayé wa gbogbo ègún rẹ̀ kó má ní ipa lórí ayé wa li adi akusindika yabade adi asotiria waratali adade adudisika yatari amazaka yamakira udika saka yabidulia gbogbo májẹ̀mú àìtọ́jọ́ gbogbo májẹ̀mú àìtọ́jọ́ nínú ayé wa kó má fọ́ dànù gbogbo májẹ̀mú tí máa pani ní rèwerèwe àfi gégùn lórí ayé wa lórí àwọn ọmọ wa kó má fọ́ dànù lórúkọ Jésù gbogbo májẹ̀mú tí kìí jẹ́ kéèyàn ó jèrè sí ọwọ́ ẹ̀ tí jẹ́ kéèyàn ó ṣe làálàá kó má làkójọ àfibú lónìí kó jáde kúrò nínú ayé wa awọnú májẹ̀mú ìṣerere lọ torí ọ̀rọ̀ Ọlọ́run sọ ó ní òun ó bá wa dá májẹ̀mú àlàáfíà láti òní lọ awọnú májẹ̀mú àlàáfíà awọnú májẹ̀mú àlùyọ awọnú májẹ̀mú ẹ̀mí gígùn lórúkọ Jésù àwọn ní sánkú o bẹ́ẹ̀ ni kó rí àdúrà wa ti gbà ìwọ ẹni tí ayé dìlé yẹn lónìí òpin dé sí dìlé yẹn ìwọ ẹni tí ọ̀tá dá dúró yẹn tán lónìí bí ọmọ wàá bí ọmọ láti àkókò yìí lọ mo fọhùn agbára sínú ikùn rẹ kó gba ọlẹ̀ ayọ̀ lórúkọ ti Jésù ni mo sọ ikùn rẹ kó gba ọlẹ̀ ayọ̀ ìwọ ẹni tí a dá dúró lórí alábàágbé ọjọ́ iwájú lẹ́yìn àdúrà yìí lọ bá egungun ìhà rẹ pàdé lọ bá egungun ìhà rẹ pàdé ó yá lọ ṣe rere ìwọ tá a dá promotion rẹ dúró lónìí Olúwa kọ̀wé ìgbéga fún ọ ó yá gba ìwé ìgbéga ó yá gba ìwé ìgbéga lórúkọ Jésù gba ìwé àṣeyọrí mo fi ẹ̀jẹ̀ Kristi bo ìdílé yẹn mo fi ẹ̀jẹ̀ Kristi bo ọmọ yín mo fi bo ìdílé yín ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ Jésù kó sàmì rẹ̀ sí wa lára lórúkọ Jésù ayọ̀ la fi wọnú ọdún tuntun ayọ̀ la fi wọnú ọdún tuntun a ó gbé ìgbà ọpẹ́ gbogbo ire tó yẹ ká ti rí láti January ṣùgbọ́n tí ayé dá dúró àtú ire yẹn sílẹ̀ ó yá máa gbà á bó ti ń bọ̀ tún wọlé kó máa bóòsì wọlé kó máa bá wájú kó máa bẹ́yìn wọlé máa gba ire yẹn ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. So ní báyìí a ó ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀ gbogbo wa pátápátá po a lè open àwọn kíní wa báyìí a jọ ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀. Shall we share the grace together in fellowship? The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Amen. Let somebody shout hallelujah. Hallelujah. Gbogbo ẹni tó bá lórí ọ̀fẹ́ láti
fún church ní ìdámẹ́wàá àbí ọrẹ kíní Zelle church lélẹ́yìí ẹ store ẹ̀ sínú phone number yín foprccg@gmail.com foprccg@gmail.com oníṣẹ́ tí à ń lò fún Bank of America. God will bless you in the mighty name of Jesus. Olúwa á bùkún fún wa o. Bí a ṣe ń lọ nínú láàrin ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ẹ lọ ṣe rere, ẹ lọ rí àánú gbà, ẹ lọ rí ògo lò lórúkọ Bàbá, lórúkọ ti Ọmọ. Àdáwọ́lé yín kó yọrí sí rere, àdáwọ́lé yín kó yọrí sí rere. Bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ lọ bá aláàánú pàdé, ẹ lọ bá olóore pàdé, ẹ lọ bá olóore pàdé, ẹ lọ ṣe àṣeyọrí, ẹ lọ ṣe àṣeyọrí, ẹ lọ ṣe àṣeyè. Ó ti rí bẹ́ẹ̀ o, ẹ jẹ́rìí kó tó tó ọ̀sẹ̀ tí ń bọ̀ lórúkọ Jésù Olúwa wa. Ẹ má jẹ́ ká mísì ti ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn. Ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ó ní Sátidé kẹta tá a máa ń ṣe orí òkè lórí láì yìí náà láti ṣe lórí òkè ni. Wákàtí 3 ni ká ti múra sílẹ̀, ká ti múra sílẹ̀. Ìgbà tá a bá parí ẹ̀ lẹ́tò jẹun àárọ̀ o. Ìgbà tá a bá parí ẹ̀ òun látò jẹun àárọ̀ láti aago 9 títí di aago 12 òun la máa ń ṣe. Olúwa bùkún fún wa, ìyanu ó ṣẹlẹ̀, á jẹ́rìí ayọ̀. Tí a bá wà nú àdúrà ó máa ń jẹ́ ká gbàgbára ọ̀tun. Yàtọ̀ sí pé Ọlọ́run ṣe iṣẹ́ ogun fún wa, ó ń jẹ́ kí ìmísí agbára kan máa wọnú ayé wa. Ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn máa ṣàṣì ọ tágbà Ọlọ́run máa dá padà fún wọn tó tẹ̀ mọ̀. Tó bá wà níbi àdúrà déédéé ni bẹ́ẹ̀ ni ká máa gbàdúrà láìsinmi. God will bless you. Have a blessed weekend in Jesus' name. Okay o, ó dàbọ̀. God bless you ma. God bless everyone. God bless everyone. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé ma o, ẹ ṣé sá o. God bless you ma. Yeah. God bless you. Thank you, thank you. Àwọn tó wà lórí Facebook, Mommy Elizabeth Oriola, thank you so much. God bless you. God bless you. Mommy Christiana Bolude, God bless you. Dayo Amex Oye, God bless you. God bless you, sir. Daddy, you are welcome, sir. I appreciate you, sir. Ẹ ṣé gan, sir. God bless you, sir. RCCG Àpáta Ìràpadà, God bless you. Àwọn ti London nìyẹn. Thank you so much, sir. Daddy Yombo, God bless you. God bless you. And Mommy Adédayọ̀ Onípẹ̀dé Ọ̀dádé Adépayọ̀, God bless you. Bragbenga ọ̀kan láwọn, God bless you. Sister Ọ̀sàgbà Paula, Sister Victoria Ojo, God bless you. God bless you. God bless you. So many people on the line. I appreciate you all. I appreciate you all. I appreciate you all. I appreciate you all. Ẹ ṣeun o, God bless you. Ẹ ṣeun o, ẹ̀yin torí kókó àdúrà, God bless you, ti prayer line, God bless you ma. Ó dà ma. Jíjí tí mo jí sáyé, mo wọnú agbára Olúwa lọ. Mo tẹnu mi bẹ̀jẹ̀ Jésù, mo fẹ̀jẹ̀ Olúwa ṣe tutù ẹ̀ṣẹ̀. Ẹ̀jẹ̀ Jésù ooo. Ẹ̀jẹ̀ Jésù olùgbàlà mo pè. Ẹ̀jẹ̀ Jésù kó máa fọ̀n fún mi lójú ayé. Ẹ̀jẹ̀ Jésù kó máa fọ̀n fún mi lójú oorun. Ẹ̀jẹ̀ Jésù kó fọ̀n fún mi lórí aya. Ẹ̀jẹ̀ Jésù kó fọ̀n fún mi lórí ọmọ. Ẹ̀jẹ̀ Jésù kó fọ̀n fún mi lórí ohun gbogbo. Ẹ̀jẹ̀ Jésù kó fọ̀n fún mi nínú àdúrà yìí. Gbogbo ahọ́n tó bá dìde ogun sí mi ní ìdájọ́, ẹ̀jẹ̀ Jésù kó máa dá wọn lẹ́bi. Lórúkọ Jésù orí àpáta ayérayé ni mo dúró lé.